Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé. Orúkọ mi ni King Ọláolúwa Adébáyọ̀. Mo jẹ́ olùdarí eré tí Elédùmarè fún mi ní oore-ọ̀fẹ́ láti jẹ́ olùdarí iṣẹ́ sinimá tuntun tó ń bọ̀ lọ́nà tí a pe àkọlé ẹ̀ ní Sugar Daddy. Èyí tó mú mi jáde bí eléyìí òun ni awuyewuye tí ó ń lọ láàrin Prince Jimmy Akande Roland, the producer of Sugar Daddy, àti Babatunde Usman Okele lórí àgbé continuity lọ. Ẹ̀yin tèmi, dàrẹ́kítọ̀ tí ó dàrẹ́kìtì iṣẹ́ tí ó fa ìjà lẹ́ẹ̀rin Jimmy Roland àti Okele ó ti padà jáde wá sọ̀rọ̀ wá sọ ọ̀rọ̀ nípa bí fíìmù ọ̀hún bí ó ṣe rí àti wípé bí ìjà náà bí ó ṣe ṣẹlẹ̀ gangan. Arákùnrin yìí ó wá sọ̀rọ̀ gidi, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ. Mr. Usman Okele, nǹkan tẹ́mi ò bá kàn sọ fún yín ni pé kẹ́ ẹ apologize lọ́wọ́ Prince Jimmy Akande Roland torí nǹkan tó ṣẹlẹ̀ yìí orú abẹ́rẹ́ ni o, orú abẹ́rẹ́ ni. So ẹni tó dẹ̀ kàn lámọ̀ àmọ́ tẹni tó ń bọ̀ lọ́la. Producer lẹ́yìn náà, actor lẹ́yìn náà, ẹ mọ bó ṣe máa ń rí lára kéèyàn produce kí actor kan wá gbé continuity lọ. Kò ń ṣe one scene, kò ń ṣe two scene, 9 scene. Even kí actor gbé one scene lọ ó lè dá gbogbo iṣẹ́ léyìí tí ẹ̀yin gan mọ̀. So tẹ bá kàn fẹ́ ṣàgídí pé ẹ fẹ́ ṣàgídí ẹ kàn lè sọ pé ẹ ní sọ pé sorry. Àwọn èèyàn náà tọ́ dẹ̀ jẹ́ àwọn colleagues wa wọ́n máa understand nǹkan tá à ń sọ yìí torí kò easy. Ìfẹ́ ni Ọlọ́run bá mọ̀ọ́mọ̀ ṣe. Ó ní ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin àti Prince Jimmy Akande Roland torí ìfẹ́ tán ní sí yín òun náà fi sọ pé Òkèlè mo fẹ́ lò, Òkèlè mo fẹ́ lò, Òkèlè mo fẹ́ lò. Tó bá ṣe wá sọ pé Òkèlè làwọn fẹ́ lò yẹn, tó bá jẹ́ pé ẹ̀yin gangan tí wọ́n tẹnu mọ́ pé ẹ̀yin gangan làwọn fẹ́ lò yẹn, tó bá jẹ́ pé fault tó wá kùn lórí iṣẹ́ yẹn ọwọ́ yín gangan ló ti wá. Ṣé mo pọ́ máa disappoint? Wọ́n tún wá bínú, wọ́n fi ṣèjà, wọ́n fi ṣe anything, wọ́n tún wá rí yín pé òkè káwọn challenge yín pé bàbá kẹ́ẹ̀dẹ̀ apologize pé ẹ má bínú, ó ti lọ nìyẹn, ó ti lọ. Wọ́n lè ní kẹ́ ẹ wá tún ṣe mọ́ torí pé àṣà àti water alternative fún. Ó lè fún wa ní stress, ó fún wa ní stress gan torí slicing tẹ́ gbé lọ yẹ tí ó bá ṣe pé bó ṣe bí Ọlọ́run ṣe ní pé bí mo ṣe kọ́ṣẹ́ tí iṣẹ́ yìí dẹ̀ yé mi, ó máa ń daṣẹ́ rú gan. Àti pé mo dúpẹ́ lọ́wọ́ àwọn PM àti àwọn èèyàn tí Ọlọ́run fi tì mí, continuity everybody. So lájọ foríkorí tájọ fi kùnlùkùn láti jẹ́ kí iṣẹ́ yẹn jẹ́ bó ṣe jẹ́ pé parí lọ́jọ́ yẹn. So kò ń ṣe nǹkan tí ẹ lè máa ṣagídí tàbí nǹkan tẹ́ lè máa jà tàbí nǹkan tẹ́ lè máa pariwo pé èmi ò ní sọ pé kinní kan, mi ò ní sọ pé kinní kan torí ẹ jẹ̀bi. Ẹ jẹ́ ká jọ bára wa sòótọ́ ọ̀rọ̀. Ẹ jẹ̀bi. Ẹni tó bá sọ fún mi pé ẹ jẹ̀bi ọ̀tá yín ni. Mr. Okele, ṣe understand? Ẹni tó bá lẹ̀ jẹ̀bi ọ̀tá yín ni. So ìkọ̀kọ̀ tó dẹ̀ wà ńbẹ̀ ni pé ẹ bẹ̀rù upcoming torí ẹ̀yin ti débi tẹ́ ń lọ, ẹni tó ń bọ̀ lẹ̀ mọ ibi tó máa dé torí òun lè sáré jù yín lọ nínú ayé. So nǹkan tí Mr. Roland request lọ́wọ́ yín kò lọ fà torí everybody ló mọ̀ pé kéèyàn gbé continue sọ torí pé ẹ jẹ̀bi with agreement tó jọ wà lẹ́yìn àti Mr. Roland àti PM. Ó ní pé kẹ́ ẹ dé day 1 9 o'clock. So a dẹ̀ ní 2 days pẹ̀lú yín. So ìgbà tẹ́ máa dé ní day 1 ẹ dé ní 1:17 lọ́sàn-án, 1:17 lẹ dé. Ẹ̀yin náà wò láti 9 o'clock sí 9:17 ẹ wo time tó ti waste. So nǹkan kan là ń ṣe lọ́wọ́ tẹ́ fi dé. Ìgbà tẹ́ dé a dẹ̀ pa nǹkan yẹn tì, a dẹ̀ face yín. So 1 o'clock tẹ́yìn dé yẹn ó ní agreement tí Àníkẹ́ Àmì sọ wípé òun wá dé torí pé 3 hours ni agreement wà láàrin àwọn àti Àníkẹ́ Àmì. Láàrin 1 o'clock sí 3-4 o'clock mo máa kúrò. So àwọn ti expect pé tẹ́yìn bá dé 9 o'clock nǹkan tá a bá yà pẹ̀lú yín títí dàgbò kan Táníkẹ́ fi dé a máa Níkẹ́ máa rest. Táníkẹ́ bá ti lọ a máa resume iṣẹ́ yín láti ibi Táníkẹ́ nígbà Táníkẹ́ bá lọ tán. Bọ̀wá Táníkẹ́ dé tí wọ́n ní kẹ́ lọ máa sinmi tọ́dẹ̀ ìyàṣẹ́ tán parí shooting Àníkẹ́ tá parí shooting Àníkẹ́ tán. So wọ́n lè ti bínú lọ ẹ ti ṣe everything lọ́jọ́ yẹn ẹ̀dáṣẹ́ ọjọ́ yẹn rú because schedule ti wà, plan ti wà bá ṣe máa ṣe but at the same time a tún fi bínú pé okay fine
ó lè rí bẹ́ẹ̀ ẹ lè ṣe. So ó tún wá di ọjọ́ kejì PM jí pè mí láàárọ̀ by 6 o'clock ó kọ́ mẹ́sẹ̀gì yẹn reply ṣe anything ṣùgbà kan later mẹ́sẹ̀gì producer which is Mr. Jimmy Akande Roland, Prince Jimmy Akande Roland pé ok o kẹ́yìn tó wà o hòtẹ́ẹ̀lì tẹ́ sùn tí ń ṣe hòtẹ́ẹ̀lì tí producers gbà fún everybody torí pé hòtẹ́ẹ̀lì tán lọ́ọ̀dì Mr. Okele sí best hotel tó wà òkè best room táwọn hòtẹ́ẹ̀lì yẹn tún wá ní ọ̀nà gbà fún yín bọ̀ ẹni ẹ̀sùn bẹ̀ torí pé jọ́tẹ̀ bínú kúrò location pé yàkànrà tẹ gbé kúrò location bí ọ̀lẹ̀ gbé tó tẹ̀ we don't know bí àkọ́kọ́ mí ìṣẹ̀lẹ̀ we don't know ẹ̀dẹ́ hòtẹ́ẹ̀lì yẹn tọ́ra everybody torí issue kékeré táwọn hòtẹ́ẹ̀lì yẹn ní. So ọdẹ ni àwọn máa fi ṣẹ̀ within 30 minutes ẹni rọ ìdíkọ̀kìdìkan ẹ̀dẹ̀ bínú kúrò. So bínú kúrò lóòótẹ́ kó ṣe 40 producer kó ṣe 40 PM ẹ̀yin lẹ̀ bá wọn ní sùúrù ẹ̀yin lẹ̀ understand. So producer ò tún bá rí rò pé níbi tí mo gbà fún yín ẹ̀sùn bẹ̀ náà producer tó wá fi pé fine ẹ̀tún decide pé ibi tẹ́ ẹ lọ sùn o ẹ máa gba owó bẹ̀rù ẹ sọ fún producer pé ẹ máa gba 30,000 naira owó room tẹ́ sùn producer ò dẹ̀ máa ṣàgídí pé fine torí ìfẹ́ tí producer ní sí yín ni o wọ́n wò pé àwọn máa san owó yẹn. So ẹ̀dẹ̀ dé sí location ọjọ́ kejì the same agreement ta ní pẹ̀lú àníkàmì náà la ní pẹ̀lú Abibu Alagbe. So gbàtà Abibu dé ọgbà gbogbo bẹ́ẹ̀ ṣe ń yarí pé ẹ máa ṣe ẹ máa gbogbo pé producer máa sanwó producer ò ní sanwó tẹ́yìn ṣàgídí yẹ ọjọ́ ń lọ gbàtẹ́ máa dé day 2 which is tó yẹ kẹ́ ti wà ní location base by 9 o'clock ní day 2 gbàtẹ́ máa dé ẹ̀dẹ́ ní 12 after 12 lẹ́tún dé ní day 2 agreement ta ní pẹ̀lú Abibu Alagbe ni pé òun máa kúrò ní location tó ń wà òun máa kúrò by 1 òun máa dé sí ọ̀dọ̀ wa by 2 o'clock ìgbà náà yìí dé ní 12 o'clock aṣáré bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú yín iṣẹ́ yín náà yà lọ lọ́wọ́ tí Abibu Alagbe fi dé pátá Abibu dé 3 hours náà la ní pẹ̀lú Abibu lọ́pṣọ̀n ní pé ká ní pé kẹ́ lọ bẹ́ẹ̀ torí pàṣẹ ní enough time pẹ̀lú yín a ní láti bench yín pé kẹ́ jókòó náà ká fi sáré parí àwọn tá a ní 3 hours pẹ̀lú nígbà tá a ṣì ní 2 days pẹ̀lú yín tá a ṣì ní enough time pẹ̀lú yín. Ok ẹ tí wàá bá producer agree pé ẹ lè má lè lọ ní ọjọ́ yẹn pé ok producer tún ní òun ti gbọ́ gbogbo ọjọ́ tẹ bá fẹ́ lò pẹ̀lú àwọn máa gba hotel fún yín so ìmú rò pé èèyàn tún máa satisfy èèyàn jù bẹ́ẹ̀ lọ so èèyàn tún bẹ̀rù èèyàn jù bẹ́ẹ̀ lọ so at the same time níbi tá a ti ń yaṣẹ́ pẹ̀lú tá a ti ń yaṣẹ́ Abibu Alagbe lọ́wọ́ inú ìrìn àjò yẹn lẹ ti bínú lọ so ẹ má bínú o torí pé èmi bísí lọ́jọ́ èmi mọ̀ ni o tó bá yẹ pé mo mọ̀ ni tàbí bí wá pé PM ló mọ̀ sígbà bẹ́ẹ̀ ń lọ ni ẹ lè lọ o ẹ má bínú o wèrè òpẹ tó ń wo o senior colleagues mi ni yín o ọ̀gá mi lè jẹ́ o mo ẹ lè ní bí a mo sì sọ so mi ò gbàdúrà pé mo ń bí Ọlọ́run pé kí n má sì sọ ẹ̀lẹ́sì mi gbọ́ ọtí má ti sì sọ Ọlọ́run ṣe so nǹkan tẹ́ ẹ ṣe lọ́jọ́ yẹn Mr. Roland wọ́n deserve apology lọ́wọ́ yìí ìsídàkẹ́ lọ bẹ̀rẹ̀ pé ẹ má bínú àṣì bẹ́ẹ̀ ẹ bá lè fẹ́ fagídí ṣe torí pé kẹ́ ẹ rántí ọjọ́ ọ̀la torí ó lè dọ̀la kó kan ẹ̀yìn náà kò sẹ́ni tí ó lè kàn ìfẹ́ tí Mr. Roland dẹ̀ ní sí yín ó lọ fà kọjá gbogbo nǹkan yẹn so tẹ bá lè fẹ́ ṣàgídí pé ẹ fẹ́ sọ pé kinní kan fine ẹ máa bá wa náà bẹ̀ torí pé àwa tí mò ń sọ̀rọ̀ yẹn tí mo táwa náà lọ lọ́la so bó ṣe rí nìyẹn so mo bẹ̀ gbogbo ẹ̀yin èèyàn mi olólùfẹ́ sinimá gbéléwò olólùfẹ́ Prince Jimmy Akande Roland pé Sugar Daddy ó máa jáde sórí YouTube very soon láìpẹ́ ó máa jáde ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ bá wò ó owó la fi ṣe ó dẹ̀ ná wa lóògùn gan so mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ẹ bá wò ó ẹ bá fọyàyà wò ẹ wò kẹ́ fọ́mọ yín wò kẹ́ fún yàwó wò kẹ́ fọ́kọ wò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí producer lè rí owó tó ná ó lè rí project dem with 5 million naira project ni to use it 5 million so producer ló